Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, dúpẹ́ fún àánú àti ojúrere tí a rí gbà ó, tí ẹ fi mú wa wà láyé, mú wa wà láàyè. Àdúpẹ́ nítorí pé ẹ jẹ́ kí a tún rí ọjọ́ ajé mìíràn nínú oṣù kẹwàá. Àdúpẹ́ oore ọ̀fẹ́ yín ńláǹlà nínú ayé wa. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ náà tí a ò gbéyẹ̀wò lénìí, Olúwa jẹ́ kó ṣe ayé àti ọkàn wa ní rere o. Àti pé kí a lè mọ̀ pé ẹ̀yin ni ọ̀nà ìtẹ̀síwájú. Ẹ fún wa ní ìtẹ̀síwájú tí ó gbòdì gan, tó sì ju ọjọ́ orí wa lọ. Nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ajé ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá. Àkòrí tí a ò gbéyẹ̀wò sọ pé ọ̀nà sí ìtẹ̀síwájú. Ọ̀nà sí ìtẹ̀síwájú. A mú àkọ́sórí wa nínú ìwé òwe orí ìkẹrin ẹsẹ̀ ìkejìdínlógún. Ìwé òwe orí ìkẹrin ẹsẹ̀ ìkejìdínlógún tí ó kà báyìí pé ṣùgbọ́n ipa ọ̀nà àwọn olóòótọ́ dàbí títan ìmọ́lẹ̀ tí ó tàn síwájú àti síwájú títí tí ó fi di ọ̀sán gangan. Nígbà tí a mú bíbélì kíkà wa bákan náà nínú ìwé Lúùkù orí ìkarùn ẹsẹ̀ ìkíní dé ìkeje. Ìwé Lúùkù orí ìkarùn ẹsẹ̀ ìkíní dé ìkeje tí ó kà báyìí pé ó sì ṣe nígbà tí ìjọ ènìyàn súnmọ́ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó sì dúró lẹ́nu Jẹ́nẹ́sárẹ́tì. Ó sì rí ọkọ̀ méjì tí wọ́n gùn létí adágún, ṣùgbọ́n àwọn apẹja sọ̀kalẹ̀ kúrò nínú wọn, wọ́n ń fọ àwọn wọn. Ó sì wọ ọ̀kan nínú àwọn ọkọ̀ náà tí ń ṣe ti Símónì. Ó sì bẹ̀ ẹ́ kí ó tẹ̀ sí ẹ̀yìn díẹ̀ kúrò ní ilẹ̀. Òun sì jókòó, ó sì ń kọ́ ìjọ ènìyàn láti inú ọkọ̀ náà. Bí ó sì ti dákẹ́ ọ̀rọ̀ yìí sọ, ó wí fún Símónì pé tì í sí ibú kí ó sì ju àwọn yìí sí ìsàlẹ̀ fún àkópọ̀. Símónì sì dáhùn, ó sì wí fún un pé olùkọ́ni, gbogbo òru àná ni àwa fi ń ṣiṣẹ́, àwa kò sì mú ohun kan, ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ èmi yóò ju àwọn náà sí ìsàlẹ̀. Nígbà tí wọ́n sì ti ṣe èyí, wọ́n kó àkópọ̀ ẹja àwọn, wọ́n sì ṣàpẹẹrẹ sí ẹgbẹ́ wọn tí ó wà ní ọkọ̀ kejì kí wọn kí ó wá ràn wọ́n lọ́wọ́. Wọ́n sì wá, wọ́n sì kún ọkọ̀ méjèèjì, bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rì. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ajé. Jésù ní ọ̀nà sí ìtẹ̀síwájú. Nínú ìwé Lúùkù orí ìkarùn ẹsẹ̀ ìkíní dé ìkeje, Pétérù ti ṣiṣẹ́ ní gbogbo òru ṣùgbọ́n kò mú ohun kan. Kò ṣe ọ̀lẹ o, ṣùgbọ́n a sì kà á sí ẹni tí ó kùnà. Nígbà tí Jésù dá ẹsẹ̀ wọ inú ọkọ̀ rẹ̀ ẹ̀wẹ̀, ní òjijì ọ̀nà ìtẹ̀síwájú yọ gẹ́gẹ́ bí Pétérù. Ọ̀pọ̀ àwọn ènìyàn máa ń bá ara wọn pé wọ́n ń pòyì lójú kan náà. Nígbà tí Jésù bá wọ inú ọkọ̀ rẹ̀, ìtẹ̀síwájú rẹ̀ yóò gbé pẹ́ẹ́lí sí i. Ọ̀kan nínú àwọn ọmọ mi ọkùnrin wá bá mi, ó ní dáàdì, mo ti wà lójú kan fún ọdún 12 ó lé o. Mo ti kọ ìwé sí ilé iṣẹ́ kan báyìí, wọ́n sì ti ní kí n wá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Nítorí náà mo nílò àdúrà láti yege. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún un. Nígbà tí ó wí pé rárá, ẹ má gbàdúrà, ẹ kàn sáà sọ ọ̀rọ̀ kìkì ọ̀rọ̀ kan ni o. Nígbà náà mo ní lọ, ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ yóò dára. Ó sọ àmín, ó sì lọ. Ó padà ní ọjọ́ kejì pẹ̀lú ayọ̀. Dáàdì, mo gbáradì fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà bíi pé kò sí nǹkan o. Nígbà tí mo dé ibẹ̀, ìbéèrè 3 ni wọ́n bi mí. Kí ni orúkọ rẹ? Ipò wo lo kọ̀wé fún? Ìjọ́ wo lo máa bẹ̀rẹ̀? Mo wí fún wọn pé màá bẹ̀rẹ̀ lọ́la. Mo kí i kú oríire. Ó sì wí pé rárá, ẹ sọ ọ̀rọ̀ mìíràn sínú ayé mi. Mo sì ṣe bẹ́ẹ̀. Ní ọjọ́ kejì ó tún padà wá. Ó ń gbọ̀n. Dáàdì, mo dé ibi iṣẹ́ mi tuntun. Wọ́n sì sọ fún mi pé adarí alábòójútó fiṣẹ́ sílẹ̀. Wọ́n ní kí n dá adarí alábòójútó tuntun. Ó tún ní kí n sọ ọ̀rọ̀ mìíràn. Nítorí náà mo tún ṣe bẹ́ẹ̀. Ní ọjọ́ tó tún tẹ̀lé ó tún dé. Ní àsìkò yìí kò fẹ́rẹ̀ lè sọ̀rọ̀ mọ́. Dáàdì, mo rí i pé adarí alábòójútó wọn fi iṣẹ́ sílẹ̀ nítorí àwọn orogún wọn fi ìlọ́po owó méjì oṣù tí wọ́n ń san fún lọ. Nítorí wọn kò fẹ́ kí n lọ, wọ́n sọ owó oṣù mi di ìlọ́po méjì. Mo tún kí i kú oríire. Ó ní rárá, ẹ sọ ọ̀rọ̀ mìíràn sínú ayé mi. Ní ìgbà yìí mo wá sọ tẹ̀ríntẹ̀rín, ṣé o fẹ́ gba ilé iṣẹ́ lọ́wọ́ àwọn tó ní ni? Nígbà tí mo jẹ́ olùkọ́ ní yunifásítì, mo ní dírẹ́fà, ṣùgbọ́n síbẹ̀ lọ́nà kan ṣá, ní àárín oṣù kò ní sí owó kankan lọ́wọ́ mi tí màá tún yá owó
láti ra epo sí ọkọ̀ mi lọ́wọ́ dírẹ́bà kan náà tí mò ń san owó oṣù rẹ̀. Wọ́n san owó oṣù gidi fún mi o, ṣùgbọ́n síbẹ̀ mi ò ní ìtẹ̀síwájú láyé. Mo wá pàdé Kristi, ohun gbogbo sì yí padà. Kì í ṣe nítorí mo mọ ìwé, ṣùgbọ́n kìkì pé mo fi ayé mi fún Kristi. Mo sì bẹ̀rẹ̀ sí ní gbé nínú ìwà mímọ́. Èyí lè jẹ́ ìtàn tìrẹ náà pẹ̀lú, bí o bá ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Kókó ọ̀rọ̀: pẹ̀lú Jésù nínú ọkọ̀ rẹ, àṣeyọrí rẹ̀ dájú. Olúwa yóò fún wa ní àṣeyọrí tí ó yanrantí ní orúkọ Jésù. Kí ìdùn kó pọ̀ sókè lọ́bẹ̀ ògo Olúwàbùkọ́lá Ayakoni Okòrìṣì tè nígbà tí a máa pàdé ní ọ̀la ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.